Ayé tó tó ayé àkámọ́ra. Èmi mà bẹ̀rù ayé o. Mo gbà ládùúrà wípé ayé kò mà ní ṣe ẹnìkọ̀ọ̀kan wa níbikíbi tẹ́ ẹ mà ti ń gbọ́ mi. Ọmọkùnrin kan ló mà ti fi ẹ̀sùn ńlá kan mú Bímpé aya Lateef Adédìméjì tó yìí ṣetán láti da ilé wọn tó ń dùn tó ń dán mọ́rán lọ́wọ́lọ́wọ́ o. Ṣe ló ní wípé Lateef Adédìméjì kọ́ ló ní ọmọ ìbẹ́ẹ̀ta ọwọ́ ọmọ Bímpé o. Èyí ni ohun tí ọmọkùnrin náà wí tí Bímpé sì ti jáde síta láti wáá fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ọ̀rọ̀ tí ọmọkùnrin náà sọ. Ẹ má rebì kan o, ẹ wá gbọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ohun tó ṣẹlẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ìyálọ́jà Ọ̀nlarí tí wọ́n pé bo òṣèrébìnrin lẹ́wà Tèmítọ́pẹ́ Àrẹ̀mú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Pẹ̀lúmi lọ́jà tí ó wà o. Èyí sì ni ìdí eléyìí tí àwọn ìyálọ́jà fi fẹ́ máa dáwọ́ lu Pẹ̀lúmi lọ́jà náà. Tí èyí náà ti gbọ́ ohun èyí tí olórin fújì ilẹ̀ wa ní Àlàó Màláíkà tí ó ṣe fún Désọ́lá Àfọ́dì yẹn aya Kúnlé Àfọ́dì tí ó sì ti di yántanyánrin ìyẹn lórí ayélujára. Ẹ farabalẹ̀ báyìí kí ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fi lé nǹkan jọjọ ìgbàdúrà yìí náà lẹ́kùnrẹ́rẹ́. Àwa tábà ẹ ti tẹ̀lé ìkànnì, ẹ má ṣe gbàgbé láti tẹ̀lé ìkànnì fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn mìíràn. Ẹ máa bá wa ká lọ. Òṣèrébìnrin lẹ́wà ní Àrẹ̀mú Tèmítọ́pẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Pẹ̀lúmi òun la rí tí àwọn ìyálọ́jà ni wọ́n pé bò lórí o tí wọ́n sì fẹ́ mọ̀ dáwọ́lù látàrí ìwà eléyìí tí ó kópa nínú rẹ̀ yẹn nínú fíìmù àgbéléwò kan eléyìí tí àgbà òṣèrébìnrin lẹ́wà Mide Martin ṣẹ̀ṣẹ̀ gbé jáde sórí ìkànnì ti YouTube. Tí ó sì jẹ́ pé gbogbo àwa tá a bá ti wo fíìmù ọ̀hún a ó rí wípé Pẹ̀lúmi ìyẹn Àrẹ̀mú Tèmítọ́pẹ́ kó ga gẹ́gẹ́ bí àkọ́bí ọmọbìnrin ìyẹn nínú eré náà tó sì jẹ́ pé ìgbésẹ̀ eléyìí tí ó gbé nínú fíìmù ọ̀hún òun ló mú kí àwọn ìyálọ́jà yìí fẹ́ máa dáwọ́ lù ó látàrí bí ó ṣe gbé ìgbésẹ̀ wípé ṣe ni òun ṣetán láti padà sí ọ̀dọ̀ bàbá òun ìyẹn òun àti àbúrò rẹ̀ nínú eré tí àkọlé rẹ̀ ń jẹ́ Ìyá. Ọmọ mẹ́ta ni ìyá yẹn bí o tó sì jẹ́ pé àwọn méjì ṣetán láti padà sọ́dọ̀ bàbá wọn nítorí pé ó wù wọ́n láti ní ìrírí bí bàbá ṣe máa ń ṣe ìtọ́jú ọmọ. Ó ní láti kékeré àwọn làwọn tí ń ní ìrírí bí ìyá ṣe máa ń ṣe ìtọ́jú àwọn ọmọ o, ṣùgbọ́n ó wu àwọn náà láti lè bá a rí bí bàbá náà ṣe máa ń ṣe ìtọ́jú ọmọ káwọn náà ní ìfẹ́ láti ọ̀dọ̀ bàbá àwọn. Èyí ló mú kí ó gbégbèsè tó sì jẹ́ wípé ó pinnu láti padà sí ọ̀dọ̀ bàbá wọn. Kódà gbogbo bí ilé ẹjọ́ sì bá wọn dá sí tó àti kí ilé ẹjọ́ tó dá sí i ṣe ni ó pinnu lórí ìgbésẹ̀ rẹ̀ yẹn òun àti àbúrò rẹ̀ ọmọbìnrin náà ni wọ́n pinnu láti padà sí ọ̀dọ̀ bàbá wọn tó sì jẹ́ wípé èyí tí ó jẹ́ àbíkàn obìnrin òun nìkan ni ó dúró ti ìyá wọn. Ìgbésẹ̀ eléyìí tí ọmọbìnrin náà wá gbé nínú fíìmù eléyìí tí àkọlé rẹ̀ ń jẹ́ Ìyá yìí òun ni ó ká àwọn ìyálọ́jà náà lára tó sì jẹ́ wípé ohun tí ó ṣẹlẹ̀ nínú eré òun làwọn gbé wá sójú ayé o tí wọ́n sì fẹ́ mọ gbẹ̀san wípé tó ṣe gbé irú ìgbésẹ̀ báyẹn wípé ọ̀dájú ọmọ ni. Wípé báwo ni bàbá rẹ̀ yóò ṣe sá láti ìgbà kékeré wọn tó sì jẹ́ wípé ṣe ni kò ṣe ìtọ́jú wọn rárá tí kò mọ bí wọ́n ṣe ń jẹun bí wọ́n ṣe ń mu, kò mọ ọjọ́ tí wọ́n ò pèbí mọ́nú, kò mọ ọjọ́ tó jẹ́ pé wọn ò ní rí nǹkan kan fi sínú sùn, tó wá jẹ́ wípé nígbà tí gbogbo ẹ ti dùn tó ń dán tọ́lọ́run ti gbé wọn ga òun ni bàbá wọn ṣẹ̀ṣẹ̀ wá padà wá tó fẹ́ wá gbà wọ́n padà tóun náà fẹ́ máa ṣe ìtọ́jú wọn wípé tí nǹkan bá ṣe wọ́n ń kọ́ pé ìkà pátápátá báyìí òun ni bàbá wọn o, tí ó sì jẹ́ wípé ìyá wọn gangan báyìí òun ni ìyá dáadáa o, ìyá rere abiyamọ tòótọ́ gidigidi òun ni ìyá wọn. Òun ló ṣètọ́jú wọn láti kékeré títí tán fi dàgbà. Ẹgbẹ́ tí ẹ bá wá jẹ́ pé ọmọ bá ya ọ̀dájú ọmọ, báwo ni ìyá rẹ̀ yóò ṣe ìtọ́jú rẹ̀ láti kí pínní sí títí tó fi débi tí ó dàgbà dé òun, tí bàbá wọn tí yóò ṣètọ́jú wọn tí wọn ò mójú rẹ̀ rárá yóò wá dé lọ́sàn kan òru kan tí ó lóun fẹ́ wá kó àwọn ọmọ òun fẹ́ máa ṣe ìtọ́jú wọn wípé kó yẹ kí wọ́n lè ro gbogbo làálàá ìyá wọn, kò yẹ kí wọ́n fi ìyá wọn sílẹ̀ o, tí wọ́n fi ní àwọn pinnu dandan wípé àwọn fẹ́ ní ìrírí bí bàbá náà ṣe máa ń ṣe ìtọ́jú ọmọ ní èyí tí ó mú kí wọ́n lọ sí ọ̀dọ̀ bàbá wọn. Èyí ni ó bí àwọn ìyálọ́jà nínú tó sì fẹ́ máa fọ́ etí rẹ̀ gidigidi lórí ọjà eléyìí tí Pẹ̀lúmi ti lọ ra ọjà. Ṣùgbọ́n bí Pẹ̀lúmi náà ṣe rí pé ọ̀rọ̀ náà ti gbiná jẹ ó sì ti fẹ́ diṣu atayanyan lọ́gán ló bọ́ sórí ìkúnlẹ̀ rẹ̀ tí ó sì ń bẹ àwọn ìyá yìí wípé kí wọ́n má bínú sóhun o, kí wọ́n má bínú, eré lásán làwọn fi ṣe, kì í ṣe ti ń ṣẹlẹ̀ ní ojú ayé o.
ẹ̀bẹ̀ eléyìí tí ó tètè bẹ̀ yìí òun ló jẹ́ kí inú àwọn ìyálọ́jà yìí ó tètè rọ̀ tí wọ́n sì tètè parí ọ̀rọ̀ náà ní tùbínùbí. èyí ló sì ń já rìnrìn lórí ayélujára tó sì di ohun tí ó dá àríyànjiyàn sílẹ̀ láàrin àwọn olólùfẹ́ òṣèrébìnrin lẹ́wà yìí ìyẹn Àrẹ̀mú Tèmítọ́pẹ́ tí àwọn ènìyàn mọ̀ sí Pẹ̀lúmi wípé àwọn ènìyàn ṣe wá gbé ohun tí ó ń ṣẹlẹ̀ nínú eré wá sínú ayé o tó fi di wípé ọ̀wọ́ ohun tí ó kópa nínú eré sì fẹ́ di ohun tí wọ́n fẹ́ máa nà án lé lórí wípé eré lásán nìkan ni kìí ṣe ohun tí ó ṣẹlẹ̀ àti wípé ńgbà tí èsìpò sọ wípé ìtàn ayé òun ni kọ́ọ́dé tí wọ́n fẹ́ máa gbé ọ̀rọ̀ náà sórí tí wọ́n sì fẹ́ máa na ọmọbìnrin náà wípé kò tí ì tó ohun tí à ń náyàn lé lórí eré lásán náà fi ṣe o. bẹ́ẹ̀ ni ẹlòmíràn tí ẹ̀ tún dá ẹni tí ó sọ ọ̀rọ̀ eléyìí lóhùn tí ó ní wípé àáká tiẹ̀ ló jẹ́ tàn ayé ara rẹ̀ gan kí ló kàn wọ́n bẹ́ẹ̀ sáwọn nìyá ni àti wípé sáwọn ni bàbá kílé tí wọ́n ń dá sí ohun tí ò kàn wọ́n tí wọ́n ní kí wọ́n gbájúmọ́ ìgbésí ayé tí wọ́n ná káwọn náà sì ṣe ìtọ́jú àwọn ọmọ wọn kí irú nǹkan tó ṣẹlẹ̀ nínú eré náà kó má bàa ṣẹlẹ̀ sí ọ̀kankan nínú wọn. èyí sì ni àwọn ohun tí àwọn ènìyàn ń fi sí ohun tí ó ṣẹlẹ̀ yẹn lọ́jà tí Pẹ̀lúmi tí ó sì lọ ra ọjà o pẹ̀lú bí àwọn ìyá lọ́jà sì fẹ́ nà án. ohun tẹ́yin náà bá sì rí sí bóyá ohun tí àwọn ìyá lọ́jà náà ṣe bóyá dára àbí kò dára ẹ fi sí abala àríwísí ìyẹn comment section. lórí ọ̀rọ̀ Désọlá Afọ́d aya ògbà òṣèrékùnrin lẹ́wà Kúnlé Afọ́d Ọlọ́run nìkan ló mọ̀ lè bá wa yanjú ọ̀rọ̀ níbi tọ́rọ̀ yìí ń lọ torí ní pé kàkà kí ó sàn lára ayọ̀ ọmọ ìyá àjẹ́ sí ló tún ń peléke sí o. láìpẹ́ yìí òun ní Àlàó Màláíkà olórin fújì lẹ́wà ni òun ni ó fi ẹ̀bùn ńláńlá ránṣẹ́ sí aya Kúnlé Afọ́d ìyẹn Désọlá Afọ́d o tó sì jẹ́ wípé ṣe ni àwọn ẹ̀bùn náà jọjú tí ó sì mú inú Désọlá Afọ́d dùn. èyí ló wá mú kí Désọlá Afọ́d kó mú àwòrán olórin fújì lẹ́wà ní Àlàó Màláíkà kó fi ṣe àwòrán ojú fóònù rẹ̀ ìyẹn eléyìí tí olóyìnbó ń pè ní wallpaper òun ló bá fi picture Àlàó Màláíkà ló fi ṣe wallpaper ojú fóònù rẹ̀ tí ó sì jẹ́ wípé ṣe ni àṣírí náà tú tí ó sì bọ́ síta lórí ayélujára. èyí ló mú kí àwọn ènìyàn máa ní abájọ tí Kúnlé Afọ́d fi ń bínú sí aya rẹ̀ o wípé ó tó kí Kúnlé Afọ́d kò bínú tòótọ́ kò sí ọkùnrin kankan tí ò rí wípé aya rẹ̀ ń fi àwòrán ọkùnrin míì ṣe wọ́pépà rẹ̀ o tí orí rẹ̀ kò ní gbóná jẹinjẹin tínú ò sì ní bíi pé bóyá àwọn ìwà eléyìí tí Désọlá Afọ́d ń wù lábẹ́lẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kò mọ̀ tí ó mú kí Kúnlé Afọ́d kó máa bá àjà kó máa bá bínú sí òun leléyìí o. bí àwọn ènìyàn kan ṣe ń sọ eléyìí bẹ́ẹ̀ ni a rí àwọn mìíràn tí wọ́n tún ń sọ ohun kan mí o. ọmọkùnrin kan eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Adékànmí òun ló wí pé sẹ́yìn tí Désọlá Afọ́d gan wá ń ṣe yìí gùn wá pọ̀ jù bó ni odidi obìnrin aya lọ́dẹ̀dẹ̀ ọkùnrin kan yóò ṣe máa gbé àwòrán ọkùnrin mìíràn sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ nígbà tí èyí jẹ́ wípé òun lọ́kọ rẹ̀ àti wípé ọkọ lọ́kọ gan-an ló ń gbé àwòrán rẹ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ní èyí tí ó sì jẹ́ wípé ó burú jáì. bẹ́ẹ̀ ni ọmọkùnrin míì tí orúkọ rẹ̀ ń jẹ́ CEO Àkànní lòun tiẹ̀ wí pé ṣé ti olórin fújì ilẹ̀ wa yìí gan-an ò tiẹ̀ wá pọ̀ jù ọmọkùnrin gan-an fẹ́ràn obìnrin nítorí pé tí ò bá fẹ́ràn obìnrin ni àwọn òṣèré lẹ́wà tí ó jẹ́ obìnrin tí ọmọkùnrin náà máa ń bá ṣe ti pọ̀ jù. òun yìí kan náà lẹ́rìí lọ́dọ̀ Fathia Williams òun yìí kan náà lẹ́rìí lọ́dọ̀ Síkírátù Sìǹdòdó òun yìí kan náà la rí fọ́nrán ibi tó ti ń fẹnu kò Dayọ̀ Àmúsá lódèrè kan náà ń jò ní òun yìí náà ló tún fi ẹ̀bùn ránṣẹ́ sí aya Kúnlé Afọ́d ìyẹn Désọlá Afọ́d akílódé sóhun nìkan ni. pé tí ẹ bá jẹ́ wípé òun gan bá ní èrò mìíràn lọ́kàn kílé tó jẹ́ pé gbogbo àwọn òṣèré ìlẹ́yọ kọ̀ọ̀kan òun ló máa ń ṣe sọ́dọ̀ wọn o èyí sì ni ohun tí ọ̀rọ̀ bí Désọlá Afọ́d ṣe fi àwòrán olórin fújì ilẹ̀ wa ní Àlàó Màláíkà tí ó fi ṣe wallpaper ìyẹn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ṣe di ohun tí àwọn èèyàn ń gbà lórí ayélujára bí ẹni ń gbagbá ọtí ohun tí ẹ̀yin náà bá sì rí sí ẹ fi sí abala àríwísí ìyẹn comment section. lórí ọ̀rọ̀ Mobímpé àti Lateef Adédìméjì àwọn bàbá ìbẹ́ta àti ìyá ìbẹ́ta tí Ọlọ́run fẹ́ràn gidigidi àwọn látúnrí tí wọ́n ń já rìnrìn kiri lórí ayélujára o látàrí bí Mobímpé ṣe ti fárígá tí ó bínú tán tí ó sì wáá fi ìkìlọ̀ ńlá léde fún àwọn kan tí ó kóra wọn jọ tí wọ́n sì ń fi ìkànnì wọn tí wọ́n fi ń dánṣẹ́ burúkú wò
ó ní wípé ó ti pẹ́ tí wọ́n ti máa ń ṣe iṣẹ́ yìí wípé kóhun tó bímọ òun ganan ti máa ń gan òun tí wọ́n sì máa ń tàbùkù bá orúkọ òun tí wọ́n máa ń ní àgàn lòun àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ burúkú eléyìí tí wọ́n máa ń sọ sóhun látọjọ́ tó ti pẹ́. ṣùgbọ́n lẹ́yìn ìgbà tóhun tún bímọ èyí tí wọn ò rí ohun mú mẹ́nu mọ́ òun ni wọ́n tún jókòó tí wọ́n tún ń ro ìròkurò tí wọ́n sì ń wá bí wọ́n ṣe fẹ́ da ìgbéyàwó òun rú tí wọ́n fẹ́ dalé òun rú kí sì lohun tí àwọn tí ó ní ìkànnì yìí tún gbé jáde tí ó mú kí mo bí pé ó tiẹ̀ kúkú bínú kò fàràyà lọ́tẹ̀ yìí ṣe ni a rí àwọn ìkànnì náà tí wọ́n tún gbé jáde ìyẹn lórí ayélujára wípé ọmọ ìbẹ́ta eléyìí tí mo bí pé bí ó ní wípé kèsì Lateef Adédìméjì ló bí ọmọ náà fún o wípé ọ̀tọ̀ ni bàbá ọmọ tó ní ìbẹ́ta ọwọ́ mo bí pé ọ̀rọ̀ yìí òun ló bọ́ síta lórí ayélujára tí ó sì dé ọ̀dọ̀ mo bí pé gangan fún alára rẹ̀ ló mú kí ó gbiná jẹun tí ó sì bínú tí ó wá faraya wípé ìgbà yìí ni ó jẹ́ ìgbà kẹyìn tí òun wà máa ṣe ìkìlọ̀ fún ẹni tí ó ní ìkànnì yìí nítorí wípé lẹ́yìn ìkìlọ̀ yìí ilé ẹjọ́ ló kù o níbi tí yóò ti lọ rojọ́ tí ó sì gbàbẹ̀ lọ gba 2% of rice ìyẹn ní ẹ̀wọ̀n. ó ní kí ló dé sóhun nìkan ni ó ní gbogbo bàbá òní máa ń wá gbogbo ọ̀nà láti fi ba orúkọ òun jẹ́ tàbí láti gan òun ní èyí tó sì jẹ́ wípé Ọlọ́run pa ẹnu ẹ̀gàn òun mọ́ nígbà tí ò wá rí ohun tó fi lè gan òun mọ́ ló tún jẹ́ kó máa wá ọ̀nà láti fi da ilé òun tó ń dùn tó ń tòrò lọ́wọ́lọ́wọ́. ó ní gbogbo ẹni tó bá mọ ẹni tí ó ní ìkànnì náà kó ṣe ìkìlọ̀ fún un nítorí wípé tóun béèlè bẹ̀rẹ̀ sí ní tọpinpin rẹ̀ tóun sì mẹ́ni tí ń ṣe ó ní ó di dandan kí ó fojú ba ilé ẹjọ́ o kí ó sì mú ẹ̀rí tó dájú rẹ̀ dání àìjẹ́ bẹ́ẹ̀ ṣe ni yóò gba ìdájọ́ tó dájú àti tó péye ìyẹn nílé ẹjọ́. ibi Yorùbá sì bọ̀ wọ́n pòwe wípé káwé fún ni ká tó dání agbájẹ́kájì ní o ṣe ni mo bí pé tún tẹ̀síwájú náà rẹ̀ tí ó wí pé ṣé ni òun ń fi Ọlọ́run ọba bẹ́ẹ̀ ní ìsìn kó tó di wípé ọ̀rọ̀ òde lẹ̀ tán ṣe lẹ́mọ̀ ní justice for lágbájá lọ justice for tàmẹ̀dò ó ní kó tó di pé ẹ mọ̀ sọ justice for lágbájá justice for tàmẹ̀dò ó lòun ṣé wọ́n á fi ìkìlọ̀ ìlédè tí ó sì jẹ́ wípé èyí ni yóò jẹ́ ìgbà kẹyìn tí òun wà máa firú ìkìlọ̀ báyìí síta fún gbogbo àwọn ènìyàn láti gbọ́ nítorí náà gbogbo àwọn tí ó ń wúrú wà burúkú báyìí yálà ìkànnì tí òun bá wẹ̀ àtàbí àwọn míì tí ó ní ìkànnì mìíràn táwọn náà máa ń wúrú wà bẹ́ẹ̀ ó ní gbogbo wọn ni kí wọ́n lọ jáwọ́ o nítorí pé kò ní sí ìkìlọ̀ mìíràn mọ́ lẹ́yìn ìkìlọ̀ tó sì jẹ́ pé ẹni tí ọwọ́ òun bá bà gbígbé lòun yóò gbé kandíyàn o òjìlé ẹjọ́ tí yóò sì lọ gba 2% of rice rẹ̀ ìyẹn nínú ẹ̀wọ̀n. èyí náà làṣírí tí ó ń já ìràn káàkiri ẹ̀rọjà látàrí bí àwọn kan ṣe ń gbìmọ̀ láti da ilé tí ó ń dùn ilé aláyọ̀ ìyẹn ilé àwọn ìbẹ́ta Mobímpé àti Lateef Adédìméjì rú ní èyí tó sì jẹ́ wípé Ọlọ́run kò tí ì fún wọn ṣe tí mo sì gbà ládùúrà wípé Ọlọ́run kò ní fún wọn ṣe o. bí a sì ṣe rí tí ó ń gbóná fẹlifẹli òun náà lá ní ká mú asé ti gbẹ̀yìn olólùfẹ́ wa náà kẹ́hìn lè bá àṣà aládùn rẹ̀ ìyẹn bó ṣe ń lọ lórí ayélujára ohun tẹ́yìn náà bá sì rí sí ẹ fi sí abala àríwísí ìyẹn comment section a ò ní rí jù báyìí lọ fún tòní o etí tẹ̀ fi ń gbọ́ wa kò ní di bẹ́ẹ̀ ni ojú tẹ̀ fi ń wà kò ní fọ́ ó tún dìgbà mìíràn o ó dàbọ̀.